Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sálárà àgbà yìí dá, àwa ló láṣà. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lájú. Ẹyẹ tó lórí kòtò bí àdó wọn pẹ̀tẹ́ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú àkóbá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù ògo tí wàá máa lè rí. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá kájé bùgbà yín jẹ. Ètò tó pọ̀jù ògo tí wàá máa lè rí. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù ògo tí wàá máa lè rí. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ògo. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá kàkà o. Àìjádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí, ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńsọ́, àtúnpèrègèdè. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o, lọ́gbọ̀ngbọ̀ngbọ̀n. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media, àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdù kan yòókù lára ni. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ according to the time ibi tí olúkálùkù wa bá wà ní dédé àkókò yín. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media pé ẹ káàbọ̀ sórí ètò ti ọ̀sán yìí. Ètò yìí ò ní pẹ́ rárá kó tó di pé a ṣẹ̀ wá wọnú padà wá sí orí ètò padà.
a bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa, ẹ bá wa share ètò yìí nítorí pé kókó tí a fẹ́ yànnàná fún yín bẹ̀ nípa àwọn 419 àwọn gbájúẹ̀ tí wọ́n ti darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ kó má di pé àwa náà lọ kó sí wọn lọ́wọ́, kó má di pé àwọn ará ilé yín lọ kó sí wọn lọ́wọ́. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa gbọ́ lé share button, ẹ jẹ́ kó lọ fà. Bẹ́ẹ̀ tí ń tẹ̀ ẹ̀ ní fọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ bá wa gbọ́ lé share button lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan ni. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Koiki Media tí ẹ mọ̀ sí Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Èní ni ọjọ́ kẹfà gẹ́gẹ́ bí ìròyìn ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún ya 2025 gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìròyìn yàjóyàjó, a rí pé àwọn 419 wọ́n ti ń ṣe iṣẹ́ ibi lọ lórí many platform, wọ́n ti ń ṣe iṣẹ́ ibi lọ, iṣẹ́ ibi ti ń lọ. Àwa ń bẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ ká wà careful. Tó bá ní ẹnikẹ́ni tó bá sọ fún yín wípé kí ẹ lọ darapọ̀ mọ́ meeting kan, pé wọ́n máa send code kan sí yín, àwọn ibi tán kọ́kọ́ máa ń gbà wọlé síyàn ni à ń sọ fún yín o. Wọ́n á sọ fún yín, wọ́n á ní meeting kan wà, wọ́n lè sọ pé àwọn ìlànà UK ló fẹ́ pe meeting yẹn, wọ́n á ṣàfihàn kankan, wọ́n á fi parọ́, wọ́n á ní wọ́n fẹ́ ṣe meeting, wọ́n á ní wọ́n á send code kan sí yín pé kẹ́ gbọ́ wọlé. Ẹ má gbìyànjú ẹ o, kò sí anybody tó pe meeting, gbogbo wa la mọ̀. Anybody wo la fi ń sọ wípé kí gbogbo ẹ̀yin èèyàn wa kẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Tí gbogbo wa bá wà ń bẹ̀, a máa mọ òótọ́ ọ̀rọ̀, a máa mọ ìlànà ibi tó yẹ ká tò sí, ìgbà tí meeting wà, ìgbà tí ò sí meeting, a máa mọ̀. A bẹ̀ yín, a rọ̀ yín ni, ẹ má jẹ́ ká kó sọ́wọ́ 419, ẹ má jẹ́ ká kó sọ́wọ́ gbájúẹ̀. Wọ́n lè pè yín, wọ́n á ní wọ́n send code kan sórí fóònù yín pé kẹ́ tẹ̀sẹ̀ sí wọn padà, wọ́n tún máa ń lo ọ̀nà yẹn náà. Wọ́n lè send link sí yín wípé kẹ́ gbọ́ lé link yẹn pé kẹ́ fi darapọ̀ mọ́ kẹ́ fi darapọ̀ mọ́ meeting. Ẹ má gbìyànjú ẹ o, a bẹ̀ yín olólùfẹ́ wa. A fẹ́ kẹ́ máa sọ wípé through Koiki Media ló jẹ́ kẹ́ bọ́ sí ọwọ́ 419. A dẹ̀ fẹ́ kẹ́ sọ wípé torí ìjàgbara tí ẹ̀ ń ṣe ló jẹ́ kẹ́ kó sí ọwọ́ 419. A bẹ̀ yín ni, a rọ̀ yín, ẹ má ṣe mistake, ẹ jọ̀ọ́. Tó bá ti send link sí yín pé kẹ́ gbọ́ wọlé pé ẹ máa darapọ̀ mọ́ meeting, ẹ má jẹ́ kí n tàn yín. Wọ́n á hack gbogbo nǹkan tó bá wà lórí fóònù yín o, wọ́n á hack fóònù yín. Mo bẹ̀ yín ni, mo rọ̀ yín ni. Àwọn 419 ó ti ṣẹlẹ̀ rí. Kí n tó mẹ́nu bà ibi tí mo ń lọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn ibi tí a lè darapọ̀ mọ́, tí a ti lè máa rí òkodoro ọ̀rọ̀. Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, ẹ já darapọ̀ mọ́. Ẹ já darapọ̀ mọ́ WhatsApp channel Koiki Media. Tí ẹ bá ní link ẹ lọ́wọ́, ẹ request fún láti ọ̀dọ̀ wa, ẹ chat wa direct. Bó jẹ́ orí WhatsApp lẹ ti chat wa, a máa send link ẹ̀ sí yín. Bó jẹ́ orí kí lorúkọ ẹ̀ Facebook Messenger lẹ ti chat wa, a máa send link ẹ̀ sí yín. Tẹ bá wà lọ́wọ́ ibẹ̀ yẹn, ẹ máa rí the right sort, ibi tó yẹ kẹ́ tò sí, ibi ìlànà tó yẹ kẹ́ gbà. A bẹ̀ yín ni, a rọ̀ yín ni, kò sí ẹnì kankan tí a máa wá kó sọ nǹkan ìní ẹ̀, kó sọ dúkìá ẹ̀ nù sínú ìrìn àjò yìí o. A ní bọ́ sọ́wọ́ o, lágbára àṣẹ Èdùà. Kí n tó mo máa mẹ́nu bà ọ̀rọ̀ kan ní bí ọdún bíi 2-3 sẹ́yìn, nígbà tí wọ́n múra àti ṣe election. Ọ̀rọ̀ scam náà ni mo ṣì ń sọ o. Ẹ bá mi listen, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ti darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá wa gbọ́ lé share button, káwọn èèyàn kí information yìí lè kárí, kó lè dé ọ̀dọ̀ ọ̀pọ̀ èrò. Nígbà náà, bàbá wa Olúgbẹ̀du wọ́n múra láti, wọ́n fẹ́ launch ìwé wọn gbà yẹn.
wọ́n fẹ́ launch magazine wọn gbà yẹn so ó wá possible pé mo ní àǹfààní wọ́n add mi sí platform wọn so ibi tí nígbà tí mo èrí sáyẹn èmi wá rí pé ó dà pé àwọn scam ti wà nínú group yìí because mi sí ní group tó pọ̀ so mo mọ àwọn group tí mo wà mo ṣe rí bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ mo wá pe mo wá pe Mr. Olúgbẹ̀dú mo pè wọ́n sí àkíyèsí mo ní scammer ti wà nínú group yìí mo náà wọn kàn mẹ́sẹ̀gì mi bẹ̀ to the extent kò pé 4 days sí ó dà pé bíi ọjọ́ kẹta ni wọ́n hack àkáǹtì ìyá kan to the extent pé kò ní access sí WhatsApp ẹ̀ mọ́ so ìyá yẹn wá pè mí wọ́n á sọ fún mi pé àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ sí WhatsApp wọn máa ní pé báwo ló ṣe jẹ́ wọ́n ní wọ́n kọ̀ ìdí log wọn out àmọ́ wọ́n ní wọ́n ti hack ẹ̀ mo wá sọ fún wọn mo ní mo dẹ̀ pé Mr. Olúgbẹ̀dú sí àkíyèsí bíi 3 days ago pé mo dẹ̀ pè wọ́n sí àkíyèsí pé àwọn scammer ti wà nínú group wọn yẹn kí n má fa ọ̀rọ̀ gùn ó wá da ọjọ́ gangan ọjọ́ tí bàbá wa Olúgbẹ̀dú tán máa gbà mí gbọ́ ọjọ́ tí wọ́n ń ṣe ìwé wọn yẹn ọjọ́ gọgọgọgọgọ yẹn àwa wà ní Zoom meeting níbi tó ti ń launch ìwé yẹn ibi tá ti wà ní Zoom meeting yẹn ni akọ̀dédé ti rí tí nǹkan ta kàn ń rí iṣẹ́ tó yẹ ká máa rójú Mr. Olúgbẹ̀dú àtàwọn others tó open camera wọn a bẹ̀rẹ̀ sí rí abẹ́ obìnrin tó naked nǹkan ta bẹ̀rẹ̀ sí rí nìyẹn bàbá kan àwa kan àti ọkọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá kan ló kọ́ èdè pariwo pé Mr. Olúgbẹ̀dú wọ́n ti háàkì meeting pọ̀ wọn ò gbọ́ mọ́ àwọn scammer ló ti ń gbọ́ wọn ò sẹ́nibọ̀ àgbọ́ra wa mọ́ so bàbá yẹn ló wá bẹ̀rẹ̀ sí ń pe Olúgbẹ̀dú direct ó bẹ̀rẹ̀ sí ń pè wọ́n pé bàbá nǹkan bí ilé ti ṣẹlẹ̀ àwọn náà wá ní pé àwọn náà ti get pé wọn ò mọ bó ṣe máa control ẹ̀ so àwọn ará ibi bá yẹn bóyá ká sọ wípé wọ́n ń wá jíjẹ mímu wọn kiri ní o ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí ọmọ mi kó sì wá nǹkan tí á pa kó sì wá ohun tí oúnjẹ tó máa pa Ọlọ́run ní jẹ́ kí ọmọ mi sì kó sí ibi tá à ń lọ yìí nínú ìrìn àjò yìí ọmọ tó bá sọ pé wọ́n á darapọ̀ mọ́ inú Yorùbá Nation platform kankan tó sọ wípé òun fẹ́ máa gbáyàn ní àwọn alálẹ̀ wọ́n á bá wa fi ẹ̀jẹ̀ wọ́n á bá wa fi ṣètùtù dànù because kì í ṣe ọ̀tá nìkan la fẹ́ bá jà this time around o kò ń ṣe ọ̀tá nìkan la fẹ́ bá jà this time around ẹnikẹ́ni ènìyàn kéèyàn ìbáàjẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ ẹni tí mo sọ pé tí ẹnì kọ̀ọ̀kan bá sọ pé òun fẹ́ máa gbá èèyàn òun fẹ́ háàkì WhatsApp èèyàn kan òun fẹ́ máa fi bá èèyàn kan sọ̀rọ̀ òun fẹ́ pe èèyàn kan sí àwọn alálẹ̀ wọn á ta ẹ̀jẹ̀ olútàn wọn á ta sílẹ̀ ẹ̀yin èèyàn wa ẹja wà careful ẹja wà very very vigilant ẹ má jẹ́ ká kó sí ọwọ́ àwọn ará ibi báyìí ọ̀pọ̀lọpọ̀ ni àwa ń rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́n tó ti kó sọ́wọ́ àwọn ará ibi báyìí wọ́n ti sọ ẹlòmíì di ẹdun arinlẹ̀ wọ́n ti sọ da ẹdun arinlẹ̀ àwọn báǹkì dẹ̀ ní ọ̀wọ́n ló ń gba ọ̀pọ̀lọpọ̀ àbọ̀dè kí ló dẹ̀ fà á ìlú tí ò wọ́ọ̀kì náà ni òun la fi ń sọ pé kẹjẹ́ ká gba ìlú wa tá a bá gba ìlú tiwa gbogbo kan máa work kò sí pé bóyá ẹnìkan wọ́n sọ pé ẹnìkan fi vvn èèyàn kan ó lọ fi yá owó ní bank kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ti rí i pé ìlú tí ò work ni ibi tá a dẹ̀ ti lè rí ìlú tó work ni pé ká gba orílẹ̀-èdè tiwa ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyá very dark man lẹ́nujọ́ mẹ́ta yẹn tó fi di pé wọ́n padà àrẹ́sì arákùnrin yẹn ẹ wo ìṣẹ̀lẹ̀ yẹn ṣebí
ṣebí BVN yá ẹ̀ lẹ́nìkan mú tán ló lọ fi yá owó, báwo ló ṣe possible tí báńkà ò bá mọ̀ ń pa ẹ̀, báwo ló ṣe possible? Àwọn òṣìṣẹ́ inú báǹkì yẹn tí wọ́n bá mọ̀ ń pa ẹ̀, báwo ló ṣe possible? Kò possible, because kí n tó mú bóyá NIN bóyá BVN tí òun ṣe ti tèmi, kí n tó mú lọ báǹkì, ṣé wọn ò tẹ̀ sórí system ni kán mọ̀ pé èmi kọ́ ni mo ní? So ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ìlú yìí ò work. The solution ni pé ká gba ìlú tiwa, ká dá dúró, kí gbogbo nǹkan work fún wa, kí technology wa kó ṣiṣẹ́. Kò ń ṣe pé ká máa sọ pé wọ́n scam èèyàn kan kí báǹkì wa máa sọ fún wa pé àrí traces ẹ̀. Ní bíi 4 years ago wọ́n scam brother mi kan, wọ́n já owó yẹn, owó olówó dẹ̀ ní, kì í ṣòkó ló lówó, 700,000 nígbà yẹn tó jalè àkáǹtì ẹ̀. Nígbà tó máa lọ First Bank ní eléyìí tí mò ń sọ tó ti ṣẹlẹ̀. Nígbà tó máa dé First Bank wọ́n bá wò wọ́n ní wọ́n fi owó yẹn, wọ́n ní wọ́n fi rajà online ni, wọ́n ní kò ṣe trace. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Báwo ni báǹkì á ṣe máa sọ fún wa pé wọ́n fi kinní kan wọ́n fi rajà lórí àkáǹtì mi wípé kò ṣe trace? How possible? Báwo ni báǹkì á ṣe máa sọ fún mi pé kò ṣe trace? Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé àwọn ará ibi bá ìlú tí ò work everybody wọ́n ti wá sọra wọn dá 419. Everybody ti dá 419. Ẹni tó ń ṣiṣẹ́ nínú bank òun gan ti dá 419 everybody wọn. Díẹ̀ ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ̀gbọ́n tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tí mò ń sọ ó ní stroke tán. Ó ní stroke torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, because òun kọ́ ló lówó. Ẹni tó ṣe ń tiraka bí ìyàwó àtọmọ bó ṣe máa jẹun tí ó ti ṣàgbára, wọ́n á lọ já owó olówó lé àkáǹtì ẹ̀. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, tẹ́nìkan bá send link kan sí wa pé ká fi join meeting, wípé bóyá ẹgbẹ́ kan fẹ́ pe meeting o, a fẹ́ ṣe meeting, ẹ má gbọ́ sí wọn lẹ́nu o. Kò sí meeting tí wọ́n fẹ́ ṣe tó bá jẹ́lẹ̀ tó wà important, wọ́n á announce ẹ̀. Àǹtẹ̀bádẹ̀ rẹ nìkan tó fi WhatsApp ẹ̀ lára àwọn tó jẹ́ àwọn àgbààgbà tán wà nínú ìrìn àjò tó bá fi WhatsApp wọn tó fi send link sí yín wípé meeting wà. Ẹ gbìyànjú àti kọ́ ẹ nìyẹn. Tó bá ṣeé ṣe ẹ pè direct kẹ́ gbọ́ voice ẹ̀. Mo rí tí ó send link kan sí mi, ẹ má kàn sọ pé ẹ máa message ẹ̀ lásán o. Wọ́n lè ti hack WhatsApp irú ẹni tá à ń sọ yìí kán máa fi bá yín sọ̀rọ̀. Ẹ pè ẹ nìyẹn direct, ẹ gbọ́ voice ẹ̀, ń gbọ́ ṣèwọ ló send link sí mi. Another thing tí màá tún gba èèyàn wa lámọ̀ràn pé kẹ́ lọ ṣe, ẹ jẹ́ kí gbogbo wa, ẹni tí ò bá ti ṣe sí orí fóònù ẹ̀, ẹ jẹ́ ká lọ sí orí WhatsApp wa. Tẹ́ bá ṣe lè sórí WhatsApp yín, tó bá fẹ́ hack WhatsApp yín kò lè ṣe hack, because a máa request fún code. Ẹ̀yin lẹ́dẹ̀ mọ code tẹ́ lò sí. Ẹ máa lọ sí orí WhatsApp yín tẹ́ bá ti wà ń bẹ̀. Bọ́tìn mẹ́ta tó wà ní ọwọ́ òkè yẹn ẹ máa press ẹ̀. Tẹ́ bá ti press ẹ̀, ẹ lọ sí settings. After settings, after settings a máa lọ sí account, security notification. A máa lọ sí 2-step verification. Ẹ̀yin ìyá mi tẹ́ bá ń gbọ́ mi dáadáa, ẹ bá mi tẹ yes. Ẹ̀yin bàbá mi tẹ́ bá ń gbọ́ mi dáadáa, tí mo pè yẹn tó bá tẹ́ bá understand ẹ bá mi tẹ yes ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ bá ti ní lórí fóònù ẹ jọ̀ọ́, ó ṣe kókó. Tẹ́ bá ti ṣe sórí fóònù yín, kò sí bọ́n ilé hack WhatsApp yín tó máa ṣe hack fún wọn, because a máa request fún code yẹn dẹ̀ ní ẹ̀yin nìkan lẹ ní access sí. Code tẹ́yin bá lò, tẹ́ bá ti sọ code yín fún yàn, tí ó ń ṣe pé bóyá ẹ lọ sọ code tẹ́ lò. So anytime tó bá ti fẹ́ hack ẹ̀, a máa request fún code lọ́dọ̀ tí yín. So kò lè ṣe hack. Ẹ já lọ sí orí WhatsApp kí n padà to explain.
bọ́tìn mẹ́ta tó wà ní òkè yẹn ẹ bá mi tẹ̀, ẹ bá mi lọ sí, ẹ bá mi gbọ́ lé mò ń bọ̀ ẹ bá mi lọ sí settings níbẹ̀, àti dé settings ẹ já lọ sí account yẹn tó bá jẹ́ ẹni tí ò bá tí ń líǹkì Gmail mọ́ before ẹ kọ́kọ́ lọ líǹkì ẹ̀ mọ́ kẹ́ tó lè ṣe 2-step verification yẹn ẹ líǹkì ẹ̀yin tẹ́ ẹ bá tí ń líǹkì Gmail yín mọ́ tẹ́lẹ̀ ẹ líǹkì Gmail yín mọ́ ẹ make sure pé ẹ fi Gmail yín sínú orí WhatsApp yín yẹn kó ti líǹkì sí, so tẹ́ bá ti fi sí ẹ wá padà sí 2-step verification yẹn, tẹ́ bá ti lọ sí 2-step verification yẹn ẹ rí ibi tí turn on 2-step verification ẹ máa rí ibi tó wà, á ti yẹ yín tẹ́ bá ti débẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ á béèrè pin yín, tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó ti ní tó fẹ́ change pin ẹ̀ ti rí ibi tí change wà ńbẹ̀, change pin tí ẹ̀ dẹ̀ máa fi sí, tẹ́ bá ti fi sí wọn ò lè hack WhatsApp yín mọ́, ṣùgbọ́n wọn ò lè hack WhatsApp yín yẹn náà kí wọ́n á ṣe pé kẹ́nìkan máa send link kan sí yín o pé kẹ́ fi darapọ̀ mọ́ meeting kan, ẹ má gbìyànjú ẹ o, ẹ make sure pé ẹ pe ẹnìyẹn direct, ẹ béèrè lọ́wọ́ ẹ pé ṣé wọ́n lo send link sí mi, ẹ ti gbọ́ ohun ẹ ti mọ̀ pé ẹni báyìí ló send ẹ̀ sí yín, ṣe mọ̀ pé ìyẹn àrídájú ti wà, ẹ má jẹ́ ká kó sọ́wọ́ o, ẹ má jẹ́ ká kó sọ́wọ́. Ìrìn àjò Yorùbá Nation owó ló sì nílò, tàbá tún wá lọ ń jẹ́ kí ajínigbé kan tàbá tún lọ ń jẹ́ kí scammer kan kó tún wá lọ máa gbá wa, owó tá a ṣì ń wá tí ò tí tó, ìrìn àjò tá a gbé dání a need millions of naira láti lè fi rìn, gbogbo wa la mọ̀ àfi tàbá kàn ń tọ́ra wa nìkan. Òmìnira òun ṣe ọ̀fẹ́, so ẹ má jẹ́ kí a kó sí ọwọ́ ọwọ́ ajínigbé, ẹ já wà careful, já wà vigilant please, abẹ̀yín ni arọ̀ yín ni. Nígbà tí iṣu tí èmi àtẹ̀yìn tí a gbé kaná yìí nígbà tó bá jiná wọn ò ní fi wá ṣe àwátì o, a ní kó sọ́wọ́ gbájú ẹ̀ o. Ẹ ṣé gan ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tí ẹ darapọ̀ mọ́ wa fún ti announcement yìí láti iléeṣẹ́ Koiki Media. Èní ni on the 6th oṣù karùn-ún ọdún ya 2025. Koiki Media bringing the world closer to your doorstep. Àmọ́ lóore o, ẹ má gbàgbé ẹ bá wa share ètò yìí so that tá bá tiẹ̀ kó lórí ètò àwọn tó bá padà ibi tẹ́ bá share sí àwọn tó bá padà darapọ̀ tán wò àwọn náà wá lè ṣe ohun tó bá tọ́ àti ohun tó bá yẹ lórí fóun wọn, wọ́n á dẹ̀ wà careful, wọn ò ní lè kó sí ọwọ́. Ẹ jọ̀ọ́ abẹ̀yín arọ̀yín ni o, abẹ̀yín arọ̀yín, ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá pè yín pé meeting wà ẹ make sure pé ẹ pé ẹnìyẹn padà tẹ gbọ́ voice ẹ̀ pé ṣé ìwọ lágbájá ni, ṣé ìwọ lágbájá ni. So mo bẹ̀ yín ni o, ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ jọ̀ọ́ abẹ̀yín arọ̀yín, ẹ má kó sọ́wọ́ fún wa náà ẹ ní rí jù báyìí ní ti àkókò yìí, à ń padà bọ̀ lórí ètò láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé gan ni o pé ẹ tẹ́tí sí wa, àwa là á máa wá o, ẹ̀yin náà ni a sì máa bá agbára àṣẹ Èdùà, àní wára wa ti o, àṣẹ wà. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Àwọn sálárà àgbà yìí dá, àwa ló láṣà àti èdè, ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá.
They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lajú. Èyí tó torí kòtò bí àdó wọn pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú àkóbá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé gbélẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn ká.